ẹnìkan ní generation kan lásìkò kan irú ẹnìkan bẹ́ẹ̀ a lè rí bàbá ẹ̀dá ní generation ti wà yìí mọ́. gbọ́dọ̀ mú nínú ilé bàbá mi alábàjá wọn gbọ́dọ̀ bù sí tẹ̀. àwọn oníkọ̀bọ̀rọ̀ olóòmù ni ọ̀dọ̀ náà ẹni ògùn èdè dápẹ́. kábíyèsí. ọ̀sẹ̀ ìrísí kan lábẹ́ ẹ̀dẹ́ni. gbogbo tí ń kà inú òwe kí ti ń kà o. ìnà lọ́jọ́ ọmọ méjì àyọ̀jẹ́ ìbánamọ́ ògbóló máa bọ́kun dẹ̀rọ lágbádá kò domi ní àyọ̀jẹ́ mọ́ màmá. tí wọ́n ń wé bó o lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò gbésí ayé yín nípa tíátà nínú onítíátà nàìjíríà ọ̀dà bẹ́ẹ̀. ẹ ṣe púpọ̀ mo bẹ̀rẹ̀ ìrìn àjò náà ní ọdún 1958. 1958. pẹ̀lú ògo ọlọ́run. kábíyèsí olódùmarè. nígbà tí mo darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Oyin Adéjọbí kọ́lọ́wọ́ fún ọ̀ká wọn náà mo wá ṣe títí mo gbé dé òpin 1959 nígbà tó di 1960 mo darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Dúróládépò kọ́lọ́wọ́ fún ọ̀ká wọn náà ọ̀dọ̀ wọn ni mo á wà títí ó tó di pé èmi náà lọ ìyàsẹ́. mo ń gbọ́ yín o bàbá. ó ti jẹ́ náà nù. ọ̀dọ̀ bàbá Oyin Adéjọbí lẹ kọ́kọ́ wà gan-an. bẹ́ẹ̀ni. bó o lẹ ṣe àdó ní tíátà tẹ bó o lẹ ṣe rò pé ẹ lọ ọ̀dọ̀ Oyin Adéjọbí. ẹ ṣe nígbà tí mo wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ a máa ń ṣeré ní iléèwé wa. ok. mo wá fẹ́ràn eré ṣíṣe púpọ̀. jẹ́ pé tá a bá fẹ́ kúrò nílé gan-an ó gbá mi ìbásọ̀bà mo ti ṣe adé lọ́wọ́. ẹ ti ṣadé yín lọ́wọ́. ọ̀pá ìrùkẹ̀rẹ̀ èyí ti sọ fáwọn ẹgbẹ́ mi pé ẹ ká lọ ńlọ ìjọba o. ẹ ká lọ mọ̀ ńlọ ìjọba lónìí o. tó jẹ́ pé gbogbo àwọn obìnrin lé wa àwọn ìyàwó tí wọ́n fẹ́ tí wọ́n máa sọ mọ́ ní eyín afẹ́ ìbàdí àrùn ọba ni wọ́n máa pè mí. ọba ni wọ́n máa pè yín jọ náà. nígbà ẹ wá kúrò lọ́dọ̀ bàbá Oyin Adéjọbí ẹ bọ́ sọ́dọ̀ lè Dúróládépò. bẹ́ẹ̀ni. kí lẹ rí tẹ́ ẹ fi kúrò lọ́dọ̀ Oyin Adéjọbí ńgbà náà. séjà ni. ìjà kọ́. Ọlọ́run ló tó bẹ́ẹ̀ ń gbà náà. Ọlọ́run ló tó bẹ́ẹ̀ aláwọ̀ àgbà. ọ̀rọ̀ àgbọ̀n tẹ́lẹ̀ dà. nígbà ẹ wá dọ́dọ̀ bàbá Dúróládépò lọ́dọ̀ Oyin Adéjọbí ipa wo lẹ̀ máa kó eré wo lẹ̀ kọ́kọ́ ṣe ń bẹ̀ gan. eré orogún Adédìgbà. orogún Adédìgbà ipa wo lẹ̀ máa kó ń bẹ̀. máa kó ipa bíi olóyè àgbà. olóyè àgbà. bẹ́ẹ̀ni. nínú orogún Adédìgbà. yàtọ̀ fọ́rọ̀gún Adédìgbà ǹjẹ́ ẹ tún bá wọn ṣeré míì tí ẹ lè rántí bọ́yá eré míì tẹ́ ẹ jọ ṣe. a tún ṣeré míì ṣùgbọ́n mi ò lè rántí tó ọjọ́ ti pẹ́. ọjọ́ ti pẹ́ kábíyèsí Ọlọ́run nígbà ẹ wá bọ́ sọ́dọ̀ Dúróládépò eré wo lẹ kọ́kọ́ ṣe ń bẹ̀. eré tá a kọ́ ṣe ń bẹ̀ ni ọba mọ́rọ̀. ọba mọ́rọ̀. bẹ́ẹ̀ni. lẹ́yìn ọba mọ́rọ̀ yìí. ajagun ńlá. ajagun ńlá ẹ̀ka ti gbogbo bàbá Dúróládépò orí gan o. bẹ́ẹ̀ni. ẹ̀dá tí ń pè yín bò ló ṣe wá. ẹ ṣe wọ́n gbé eré kan wá ńgbà náà ọ̀jọ̀gbọ́n Olúbáyà ló mú eré yẹn wá wọ́n ní ìtàn Austria ni wọ́n kọ́ dédé ìlú. ibà. wọ́n wá ní ká túmọ̀ sí Yorùbá. Everyman ní Yorùbá yìí. Everyman yẹn ni ẹ̀dá ń jẹ́. olówó ọlágbára kò sí tí ò lè ṣe ipa yẹn ní èmi kú ńgbà náà. ìbẹ́dà ẹ̀dá ṣe yọ jẹ́nu jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gan fẹ́ mú kọ́ abísọ̀ mímọ́ àfẹ̀dá ẹ̀dá. tí ẹ wá ń pè ńgbà wọn wà ń pè yín lẹ́dàá ẹ̀dá ó ṣe déédéé ara yín inú yín dùn sí. ọpẹ́ ní fọ́lọ́run. kábíyèsí Olódùmarè yàtọ̀ fún eré ẹ̀dá ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ eré míì wọ́n ò máa pè yín lóko ẹ̀dá náà wọ́n tún padà sí. ẹ̀dá náà ni o títí dùn ní. ó borí gbogbo kọnu. ńgbà ẹ sì rí ẹlẹ́mọ̀sọ́ ẹ máa rí owó láyé o bàbá. ògbórí ẹlẹ́mọ̀sọ́ yọ o abẹ́lé pọ́pọ́n mi o dáàgbà ẹ ṣàtọ́ka rẹ̀ ẹ ṣeré tẹlifíṣàn rẹ̀ ẹ ṣe fíìmù rẹ̀ ẹ ṣe rẹ́kọ̀dù ẹ̀ gbogbo ẹ̀ mọ tẹ̀lé pátápátá ẹ̀yin àtàwọn ọkùnrin bàbá baálẹ̀ kìnní tó kù yìí ẹlẹ́mọ̀sọ́ baálẹ̀ wáká wọn ò mọ́kọ tiẹ̀ náà ẹlẹ́mọ̀sọ́ wọn ń padà á pè. ní à ń pè mọ̀ jẹ́ ipa tó kú náà nù.
mo lẹ́ rówó tó pọ̀ ńbẹ̀. bàbá bá ṣe rí tó àwọn agbẹ́ǹbẹ̀bọjẹ́ wọ́n pọ̀ àwọn pírẹ́sì. kẹ́ ń jà wá lólè. bàbá kí lẹ ṣe fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tí wọn ò lo ẹ̀yin àgbààgbà mọ́ ẹ̀yin nìkan kọ́ o gbogbo ẹ̀yin bí fíìmù 10 bá jáde nísìn ẹ gbọ́ bí Bọ́lá ló ṣe o Tóyìn ló ṣe o Ráfíà ló ṣe o obìnrin produce sẹ́ẹ̀tì handover fáwọn obìnrin ni pé àwọn ọkùnrin àlédá fíìmù ṣe mọ́ o. ìgbà tí àwọn ọmọ ẹgbẹ́ wa ń bínú ẹnìkan tí wọ́n ń jà ń gbà náà wọ́n á lọ dé ẹgbẹ́ kan lé wọn ní tampan làwọn ń jẹ́ àwọn ò sì kọ́ wọn lọ́mọ. ẹ kọ́ wọn lọ́mọ. wọ́n bá lóhùn pínlẹ̀ bàbá òun lẹ́ bàbá òun ní gbà ìyá lọ́wọ́ padà wá. ìgbà yẹn ìbínú ìyẹn ní kí wọ́n má pẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń dìde ní ìsìn tó lóun fi òye yé wọn wọn ní ká máa ṣàṣepọ̀. ìyẹn Latin nígbà tó dórí àlééfà ẹ bá ń ṣàdúrà fún láàárọ̀ yìí. yóò yẹ kalẹ̀. àmín. kò ní sọ̀wànù. àmín. torí ẹni bá sọ̀wànù yóò pàdánù ayé àtọ̀run. kábíyèsí Ọlọ́run. Latin ló ní ẹjẹ́ àmọ́jọ àgbààgbà àwọn kódà àwọn tó wà nù tampan wọn sábà pè wọ́n ṣeré mọ́ bẹ́ẹ̀ bá rí wọn bá fẹ́ ṣàgbàlagbà nísìn irú Bọ́lájì ni wọ́n ó kùn ní ẹ̀fun nímú tí wọ́n ó kùn lórí sọ́wọ́ á lè dà bẹ́ẹ̀ só lè dà bẹ́ẹ̀ kò dáa ọ̀nì tó bá gbọ́nù wọn yóò yẹ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ lágídí tinú wọn ń ṣe. tinú wọn náà ń ṣe. a sì fi wọ́n sílẹ̀ torí àgbọ̀ burúkú lẹ́nu àgbọ̀rẹ̀ àgbàlagbà yẹn lọ́rọ̀ bú lẹ́nu. bàbá ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ bí ọjọ́ bí nǹkan kan nígbà wo lọ́jọ́ bí yín àti pé kílẹ̀ tó ń plan lójú ọ̀nà báyìí. mo ti ṣe ntí mo ṣe káyọ̀ mo ṣe ní 2019. ọdún mélòó lẹ ṣe ń gbà náà. mo ṣe 100. 100. bẹ́ẹ̀ni. ẹ ti lé lọ́mọ 100 ọdún. pẹ̀lú ògo Ọlọ́run. etí kí ni yín báyìí. 82. kábíyèsí Olódùmarè bàbá mi yóò gùn. àmín. lẹ́sìn tó dàbí kéèyàn máa fi búrẹ́dì kàn yín láàkọ́ máa jẹ́ ìyẹn. ẹnu ogun ayé òní kan rẹ. àmín o. wọ́n máa ṣe. 82. kí wàá ní plan yín báyìí. n tá n gbẹrù tí n láti ṣe ni pé mo fẹ́ dá ẹ̀dá onílọ́lá foundation sílẹ̀. kílẹ̀ ẹ̀dá onílọ́lá foundation ọmọ ṣe ná. ẹ̀dá onílọ́lá foundation lágbára Ọlọ́run abádíkójọ àákọ́ iléèwé kan àápè ní ẹ̀dá onílọ́lá film village. ẹ̀dá onílọ́lá film village. bẹ́ẹ̀ni láti máa kọ́ àwọn ọmọ wa tí ń bọ̀ lọ́kùnrin lóbìnrin torí ẹ bá ń pè kán nù àwọn ọmọ ṣe bàbá ẹ̀dá wa. ẹ ṣeun nígbà bá dàgbàdàgbà tá a tún lọ bí àgbáre mo ò ní gbàgbé wa. ó jẹ́ bí lẹ́gẹ̀sì tá a fẹ́ fi lélẹ̀. ẹ fẹ́ fi ìmèrèrè lélẹ̀. bẹ́ẹ̀ni Ọlọ́run sì ní bàjẹ́. àmín. lẹ́gẹ̀sì tẹ́ ẹ fẹ́ fi lélẹ̀ yóò sì dalẹ̀. pé kókó ẹ̀dá ìyọmọ parẹ́. àmín. ẹ kọ nọ́mbà bàbá wa fún máa ń yé báyìí ni. ẹ bá ti débẹ̀ ní wípé àsìkò yìí ti tán ọkàn lé ajáde ni. ẹ mọ wá fẹ́ sọ nọ́mbà táwọn èèyàn mọ̀ pè yín sí. kẹ́ ẹ mọ̀ bá ń gbàdúrà fáwọn èèyàn. a fẹ́ lọ́ọ̀nchì tí mo wí yẹn ní oṣù kẹta ní ọdún tá a wà yìí. ẹ fẹ́ ṣe lọ́ọ̀chì náà. bẹ́ẹ̀ni. àwa náà bá yín dá sí. lágbára Ọlọ́run. àbá yín dá sí i níta bá fẹ́ àgbé ń bẹ̀ àgbé ń bẹ̀ kò sí wàhálà kó tó dìgbà náà ń tún gbé yín wá ń sì mú yín mọ àwọn olólùfẹ́ mi méjì mẹ́ta tí ẹ gbọ́dọ̀ dá sí i Démọ́lá Elépo ń lọ ń gbọ́ yìí o mọ́gàjì ilé lásòmí ẹ gbọ́dọ̀ fún bàbá yìí ní owó tọ́jọ́jú àájọ dáwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé ẹ̀yin ọ̀rẹ́ mi bíi lọ́ọ̀yà lọ́wọ́ òbí sẹ́ ẹ mọ̀ wọ́ọ̀rì àmọ̀ sọ lẹ́yìn ètò máa líìsì okọ̀ mẹ́wàá fún yín mo ti iléeṣẹ́ you fit fly ó ní wòlíì ayébúmọ́sẹ̀ lóun náà fẹ́ dá sí gbogbo àwọn èèyàn wọn máa ń tẹ aago iléeṣẹ́ you fit fly ní kẹ́ ẹ yọjú sí òun pé òun ò fún yín ní nǹkan pàtàkì ọ̀bẹ ikú àgbà nọ́mbà tẹ́ mọ̀ pé bàbá sí làárọ̀ yìí ni ẹ̀yin náà lè fẹ́ ẹ dàgbà ẹ ní dàgbà yà ẹ ní tọrọ jẹ bàbá ẹ̀dá bí wọ́n ṣe lo láì fún wọn láti bẹ̀rẹ̀ tí wọ́n sì tún dẹ́gbẹ̀rẹ̀ bí ojú ọ̀nà báyìí bẹ́ẹ̀ bá tún bàbá ṣe Olódùmarè ọ̀tẹ̀yìn náà sí 08055933045 080 5 méjì 93
3045 ẹ máa pe bàbá ẹ̀dá sí kẹ́ ẹ máa gbàdúrà lẹ́nu àgbà. ṣe. darling má bọ́dà pé oṣù oúnjẹ ní wíkẹ́ndì yìí o. kí ló dé ṣàfẹ́ gbà wẹ̀ ni. àwọn kẹ̀ ọ̀dọ̀ ọlá mọ́mì là ń lọ ní wíkẹ́ndì yìí. ọlá what. ọlá mọ́mì exclusive fruits bakery supermarket and event services. ṣọlá mọ́mì tó ti ní supermarket ni. máa wù ẹ́ ọlá mọ́mì tẹ mọ̀ bí ẹni mo wó lójú ni Bódìjà ti step up. mo mọ̀ pé oúnjẹ àjẹpọ́nu lálẹ́ mọ̀ wọ́n sí ṣùgbọ́n lọ́wọ́ yìí ọ̀pọ̀ ti sún síwájú. àjẹ́ pé gbogbo ẹ̀yin shoppers níbàdàn tẹ́ bá ti ń gbádùn oúnjẹ àjẹpọ́nu lá ní restaurant ọ̀la mọ́mì ìsàlẹ̀ ní kẹ́ ẹ gbẹ́sẹ̀ sókè kẹ́ ẹ wọlé sí supermarket ṣe shopping bó ṣe wù yín kò wá sí tẹ́ ẹ fẹ́ tí ò sí ń bẹ̀ provisions electronics kitchenwares baby products tó fi mọ́ decorations lónìí ìrànràn bákan náà sì tún ní assorted wine and drink ready tó wá ń jáde ní bakery wa àjẹgbádùn ni àǹfààní home delivery sì wà lọ́dọ̀ wa bákan náà lẹ́dínwó ń bẹ lórí ọjà tẹ́ ẹ bára lásìkò ọdún yìí ẹ wò ó láì ní dènà pẹnu one stop shop lọ́la mommy's place tó kalẹ̀ tìǹgbà sí Bódìjà ojú rẹ̀ Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034698165 tàbí ká ẹ pé 08164148571 fún delivery jẹ̀ntówẹ̀ kó o tún ṣe shopping nírọ̀rùn. kí ni tẹ gbé wálé yẹn dákun kílẹ̀ pọ̀ kọ rẹ̀ nù. extra large meal ni wọ́n ń pè é ọ̀dọ̀ àkànfẹ́ mo ti jẹ́ ní Sunday mo wá ní ojú ebi ó ti rà fún mi. ó mọ̀ dáa pọ̀ o ó ṣe fẹ́lẹ́ bí etí ló tún funfun pè bẹ́ẹ̀ ló ń lọ lọ́fun tìrín. mo ti rí nù extra large meal kò sí ọbẹ̀ tẹ́sí títí ọ̀bá lọ rírò lórí náà ni kì í ṣe dúdú ẹ gbà pé oúnjẹ jó oúnjẹ lọ bí ìyẹn lórí tó bá kalẹ̀ tán ìwádìí ìjìnlẹ̀ ọlọ́dún méje ni wọ́n fi gbé jáde pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé ìrẹsì àtọ̀gẹ̀dẹ̀ ni wọ́n fi ṣe níyẹ̀fun èyíkéyìí ọbẹ̀ tẹ́ bá ro extra large meal tì tààrà ní lọ́lọ́fun láì kọsẹ̀ extra large meal ń ṣara lóore kì í wúwo lára látìgbà tí mo ti ń jẹ lára mi ti ń yá gágá extra large meal extra large agricultural limited ló ṣe é a sì ń wá alágbàtà jákèjádò Nàìjíríà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0904-976-4191 tàbí 0909-093-8485. ẹ dákun tó bá wá dọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ bá ara wálé torí àwọn ọmọ yìí ti ń bọ̀ láti sùkú. ọ̀dà àkùkù bẹ́ẹ̀ ti rí gbogbo adára láàjọ jẹ níparí ọ̀sẹ̀. extra large meal oúnjẹ aṣaralóore tí ò lẹ́lẹ́gbẹ́. ó ti dùn jù sẹ́ extra large meal làwọn ń fẹ́.